ìràwọ̀ níyàn sáwọn kára wá sọ pé òun ò rí. Tábàárẹ̀ ní bí èèyàn bí èèyàn. Tó bá lẹ́kàn lọ́dún láyé ìyá bá dúpẹ́. Àgbọ̀rọ̀ mo bẹ̀ yọ̀. Òní lọ́jọ́ bí olórí rẹ̀ tó tún lẹ́kàn lọ́dún láyé. Òní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹfà ọdún 2021 nǹkan ọ̀pẹ́ láyé. Ara pápá làbẹ́tún bí gíga làbẹ́kùn nǹkan ọ̀pẹ́ láyé. Olúwadóyin Sọ́lá bẹ̀rẹ̀ àwọn àjọkẹ́ o. Máa gbọ́ lẹ́kùn máa gbọ́. Nílé bàbá rẹ̀ ṣẹ̀pẹ̀tẹ̀ rí nílé. Ọmọ onímọ̀ lábí èrí fọláyàgì. Ọmọ onígbókù ìbọn jẹ katakata gírí wómùwómù. Olúwadóyin Sọ́lá mi o. Àjọkẹ́ bẹ̀rẹ̀ àwọn ìṣẹ́bí òun pé o. Ayé olúwa sì ràn yọ̀mí àmọ́dọ̀ gbọ́rọ̀ kákùn wọn kó òkè. Aláṣẹ Glory TV o. Ilé iṣẹ́ rẹ̀ ò nílò ìjùrù ọmọ ọlẹ́gbàgbé. Ẹgbẹ́ mọ́rò lọ́tà ọmọ asẹ́ tí mú mi kíkankíkan. Mọ́ ìsílẹ̀ òkun palẹ̀kùnlé. Ọmọrò tí ń dúyùn mí òrò tí ń dúyùn mú lẹ́gbà lágé. Ìyàwó mi o. Àjọkẹ́ kọ́ páláyé o. Àwọn èso rẹ̀ onírẹ̀ ẹ̀dánù. Látòrí ìmú Amẹ́dì Ayọ̀ Mídíà Kórèlé. Ọwọ́ tí o. Adẹ́dọ̀ mọ́lá ọkàn mi o. Àlímọ́tò Olúwatáyọ̀ mi Àyìnkẹ́. Ọmọ wọn lókè ògùn sáàlì gbogbo yín pátápátá. Kókókó lọ́rọ̀ tálẹ̀ ara pápá làbẹ́tún bí gíga làbẹ́kùn o. Àkàlàmàgbò nísàlẹ̀ ẹgbẹ̀rún ọdún láyé o. Àjọkẹ́ mẹ́rin àwọn